lẹ́ni abẹ́ṣe Facebook ni ó gbogbo ẹ̀ ní àwọn new media nìyẹn àwọn tí wọ́n ti wá ń bọ̀ tẹ́lẹ̀ àwọn terrestrial television kankan this new media yìí kí ni advice fún ìjọba nípa taming curtailing information dissemination. There should be a law that will guide everybody. There should be genuine license. Oníkálukú máa gbà. Okay, ẹni tó jẹ́ pé iṣẹ́ amúgbó ló ń ṣe tẹ́lẹ̀ àbí tó kàn ń ṣe rádaràda kiri tẹ́lẹ̀ tó náà kọ̀dẹ̀ ní fóònù tó lọ join ibì kan. There are some journalism tó irritate èèyàn. In the name of journalism, ẹlòmíì lè rẹ̀ ṣiṣẹ́ tó ń jà lọ́nà àyà. Senselessness, mọ́tò gbáyàn tó yẹ kẹ́ sáré ẹ̀pẹ̀ kẹ́ gbé dìde ẹni yẹn kú lọ òun yà òun náà report. Ìgbà ni mọ́tò nípa àwọn náà last. That's no report. So tí law bá wà lẹ́rú law tí mo sọ yìí lọ́ọ̀yà mi ṣe. I have 2 lawyers. My lawyers are dangerous. They are powerful to the glory of God. Mo dẹ̀ ní ẹ má bò mí o. Tí má ṣe nǹkan aburú ẹ má bò mí. But mo ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe pátápátá lórí pé o kàn déédéé lo fídíò mi láti fi attack me. We meet in court. O kàn déédéé lo picture mi ẹlòmíì anígbà yẹn wọ́n gé picture mi wọ́n lọ gé ara ẹlòmíì sí. Wọ́n dẹ̀ gbé lórí ẹ̀jọ́ra wọn. Mo á wòra mi àwọn tó wòra mi àti lọ bí mi lọ gbàdé mẹ́kọ̀ọ́. Orí mẹ́kọ̀ọ́ rẹ̀ tó ń wò wá. Lami be this. So tí ìjọba bá ṣe law tó guide pé ìwọ tó ń ṣe nǹkan tí ò dá sí fine báyìí ni ẹ̀wọ̀n 10 years 20 years ní fún journalism ó mọ òyìnbó kọ àbí wà lọkọ̀ yìí tó kù lẹ́wọ̀n wà lọkọ̀ ní Kùjé oògùn ní effrontery in the name of freedom of speech kò kọ̀ọ̀kan àbí kò lọ fún headline àìlómi àkàn fún ní headline míì tó jẹ́ pé káwọn èèyàn lè ka pépà ni ìwọ ló ń ba image ẹ̀jẹ̀ lọ àti brand ẹ̀ wọ́n kò ní pẹ́ tó máa fi hàn pé fake ni ẹ́ kéèyàn wá fẹ́ kọ headline sìn Genesis said he want to take journalists to court ṣàmùká ti mú nọ́rọ̀ tí mo sọ yìí mi ò dẹ̀ sọ bẹ́ẹ̀ àwọn àṣẹ máa kọ bọ́dì pé ọ̀rọ̀ la sọ débẹ̀ that is insanity now it's because you don't have international exposure you don't know anything about journalism kàn kẹ́kọ̀ọ́ lára àwọn Olú Jacob wọn kẹ́kọ̀ọ́ lára àwọn R&D àwọn journalist elébi journalist ológogoro ìwọ náà lọ máa pè lọ bí òkú ìwọ náà máa pè lọ bí sàárà ìwọ náà lọ máa pè you should set a standard for yourself you should set a standard for yourself ohun tó wá burú jù ni pé journalist yẹn kan máa ń lò ẹ́ láti win chance má sọ owó fún ya ẹ bá tẹnìyẹn jẹ ẹ sọ pé nìkan lóyún fún ìgbà kan lọkọ story wọn ni mo ní ọmọ 201 headline yẹn lágbára paper yẹn gbogbo ẹ scatter internet nígbà tó máa claim ẹ àṣejọ táwọn ọmọ aláìní bàbá wá síbí àwọn 201 nǹkan they are all my children wàá dẹ̀ kọ́ pé àwọn ọmọ aláìní bàbá wá o wàá lọ kọ́ pé mo bí ọmọ 201 mélòó lára mi ó dẹ̀ ti scatter internet ìgbà yẹn lọ́sùn máa ní kí n dákẹ́ I will come for you. So lọ́wọ́ yìí sin bàbá ò dákẹ́ wọ́n báyìí. ẹ tó bá dákẹ́ tàbí abá dákẹ́ kò ń ṣe kí mo fẹ́ dákẹ́ pé mo fẹ́ defend ara mi ṣé o ṣáà ti sọ ṣé o ní proof yà á lọ. Genesis àwọn fáwọn ló ń lọ church ẹ kò ṣe Genesis Canada tó lọ drug ló gbé lọ ìyá very good ṣó ṣàṣùọ ó ṣojú ẹ bá mi test ara mi ṣe rí drug ń bẹ ẹ bá mi gbóhùn báàgì mi a ní sọ́rí sáà má wọ̀rí sọ́rí ẹ̀yẹn wa lọ ṣe lẹ́wọ̀n tó bá máa fi kúrò orí ẹ̀ tí ò pé yẹn á pé má ṣiṣẹ́ torí ohun tó fẹ́ jẹ ohun tó fẹ́ jẹ ló máa jẹ́ kán fún ẹ ní 5,000 pé lọ kọ sítórì kan ó yá sáré lo iṣẹ́ yìí má wọ̀rí wàá lo iṣẹ́ yẹn wàá wá padà kú sínú ìṣẹ́ kò jẹ́ kí mo fẹ́ máa jà kiri mi kàn ní dákẹ́ ẹni tó bá sọ tiẹ̀ máa sọ sáàdì títẹ̀ mi because.